Ẹ káàbọ̀ sójú ewé karùn-ún Soóníyorùbá. Ìjẹ́ ìwọ mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan wà eléyìí tó jẹ́ pé tá a bá sọ wọ́n lédè ìbò a máa fẹ́ yí tíkọ́tíkọ́ fún wa láti sọ lédè Yorùbá. Fún àpẹẹrẹ, wàwòrán tí ń bẹ lókè yìí tó lóyìnbó bá pè wọ́n á pè ní microphone. Ó dáa, jẹ́ á túmọ̀ rẹ̀ lédè Yorùbá. Ṣé ká ní ká pè ní ẹ̀rọ amóhùndúngbàmù àbí ká pè ní ẹ̀rọ gbohùngbohùn? Èwo ló bá a múnú méjèèjì? Tí wọ́n bá ní ìdáhùn tó yàtọ̀ sí tèmi tàbí tó fẹ́ bá a mu jù bẹ́ẹ̀ lọ, bá ń fi sáyè ìdáhùn sí ìbéèrè tí ń bẹ lábẹ́ fọ́nrán yìí.